lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run nípa ìṣẹ̀ṣẹ̀ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. من يبدأ الحوار يعيش ذليلا gbogbo ẹtí bá tí mo ẹgbẹ́ bó sì fẹ́nu ìfẹ́ ẹnu ló kù tẹ́ ẹ fi ń sọ̀rọ̀ ẹni kẹ́kẹ́ yóò sọ kọ́là láwù kọ́là rọ̀ṣúlù mọ́. wà á yọrọ dọ̀lẹ̀ hawana. àní bàbá wa. bàbá yà sẹ́kù bó yìí dín àjálù bá lò ẹ máa wọlé. àmì sẹlẹ̀. wí dáadáa wí dáadáa. wà á yọrọ dọ̀lẹ̀ hawana. yà á bí balila. ولو يمشي على ريش النعام. bàbá wa àjálù bá lò ìgbọ́dọ̀ má kọ yín lé. nígbà tí ń jẹ ìmáàmù fortunate. bẹ́ẹ̀ni. bàbá tó bí yín lọ́wọ́ wẹ́lá wà ní rẹ̀ àtàwọn àti bàbá wa ìjọba. bàbá àjálù bá lò. wọ́n bá yẹ́rì dọ̀là wọ́n dalila. ẹ bá ti lẹ́ni tí ń kàbùkù lẹ́ni ní bàrí ọ̀rọ̀ ọ̀fẹ́ ẹnu lè ń sọ òun. Allahu akbar. Kùránù àtàdísì ẹ̀ káyàn lábùkù. bàbá wa lọ bẹ̀rù ẹ̀ níjọ́ tẹ̀ tí sọ̀rọ̀ ẹ̀ sọ ti fẹ́ ẹnu ní ọ̀dá yọ ọkọ̀ òun yín. bàbá mi pẹ́ bọ́lẹ̀ ti rí ẹnì ẹ̀ wò tíra. gbogbo ọmọ kéwù tí kì í máa sọ̀rọ̀ pé ẹ lọ lè wo tíra báyìí tí ń sọ̀rọ̀ ọgbẹ́ rí ọ̀ padà yẹpẹrẹ. wọ́n bá yẹ́rì dọ̀là hawana yà á ṣàlílà. ẹni kẹ́wù gbọ́dọ̀ mọ ipò ọba ọ gbọ́dọ̀ mọ ipò òjòyè ó sì gbọ́dọ̀ mọ ipò àfáà rẹ̀ kó tún mọ ipò òbí tóbi. karamakumullah. ayi Suleiman ó ti lọ ní ẹgbẹ́ Suleiman orí tẹ̀mílẹ̀ wa ọlọ́mọdé àlùbáríkà rẹ̀ ọkọ̀. wọ́n bá yẹ́rì dọ̀là hawana. alábẹ̀rẹ̀ rẹ̀ ọmọ mi nù. yà á dalila. ẹgbẹ́ nọ́mbà ara yín bọ́ọ̀wù nígbẹ́ gbogbo bọ́ọ̀wù tó bá ti fẹ́ máa gbé máa pè é. Allahu akbar. káwọn ẹgbẹ́ ẹ̀fọ́ aláfẹ́ ni bẹ́ẹ̀ ọ̀fẹ́ ni wọn náà ń gbó. kí ló wá sọ. àmọ́ yẹ́rì dọ̀là hawana yà á dalila. ọ̀pọ̀ aṣọ àbùkù tí wọ́n ń dààbò àwọn ọmọ kéwú nísìnyí ìfẹ́ ẹnu ló dálẹ̀. ẹ gẹ̀rì nígbà ní ẹ máa sọ wọ́n rẹ̀ wọ́n náà. wọ́n pè yé wá sí ọkọ̀ ní tẹ́ ní ẹbí ọkọ̀ ní tẹ́ máa wí. ẹ di kankan mọ́kùn láti lé wá bẹ́ẹ̀ fẹ́ lọ lè bú lágbájá wá sí ẹ padà tẹ́ o. ومن يرد الهوانا يعيش ذليلا. bàbá àbàtà wàláhì sùnmọ̀bìlà tí ẹ bá ṣe wá sí òdodo tó bá bá àyàn wí nínú ojú ẹsẹ̀ náà lọ́wọ́ ti máa sọ fẹ́ tọ́ ọgbọ́n ọlọ́run ní sọ kò ní lè mẹ́ra ọlọ́kọ́ kẹ́kẹ́ náà Abdulkarim Adisa ní 2000 ọba pèmí wá sí oníkẹ́ wá sọ̀rọ̀ nípa hajj nígbà tí èmi ní ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ tí mo sọ jọ náà bẹ́ẹ̀ ni àti sọ tẹ́ẹ̀rù sí ń bà mí àmọ́ kọjá sí pé torí ọlọ́run lè sọ ọ̀pọ̀ yé lọ bí òdodo. àwọn onígbà gbọ́dọ̀ bí nìyẹn ṣe àdúrà náà fi hàn láwù oníkẹ́ ẹ̀ lọ́bẹ̀ẹ́ lọ lè wà fàdé báyìí báyìí jẹ́ mínísítà rẹ̀ ọ̀nà mélòó lẹ́ni kó wá látọ̀run tẹ́ wá dá sílẹ̀ ó sì dérí kò lówáyà. gbogbo tí ń kábùkù bẹ́ẹ̀ yọ ọlọ́mọ kéwù ni pé ìfẹ́ ẹnu lẹ fi ń jíṣẹ́ ọlọ́run ọlọ́run lọ́mọ ẹgbẹ́ ìfẹ́ ẹnu jíṣẹ́ ẹ̀wọ̀n bá ṣe ń fà á tó ń gòkè sí i. ولو يمشي على ريب kẹsẹ̀ pé títóbi bọ́ọ̀dì ní fi lọ́ọ́ farabalẹ̀ kẹsẹ̀ pé títóbi bọ́ọ̀dì ní fi sọ̀rọ̀ yóò sọ títóbi ọlọ́run ni ọlọ́run wá ń tóbi òun náà. àwọn pàdé ọlọ́run mẹ́rin ọlọ́run ráfa ojú rẹ̀ fọ́ ni gbà tí ọ̀rẹ́ ọ yóò sọ̀rọ̀ ọba wa ọ nígbà pẹ́ ni ọlọ́run ní sọ̀rọ̀ ọlọ́run abẹ́
gbogbo bàtẹ́ bá ti ń jáde tẹ́ ń wọlé àpàdà sí ibò ní bá. Amina. Olówó ni náà ti ń wọ yìí. Olówó ni. Ọ̀pọ̀. Ó sì pọ̀. 100,000 yìí nìsín. 100 yìí. Àwọn bí a ti mú ra wa. Àwọn agbóró fúnlẹ̀ wà lọ ní wẹ́lẹ̀ ẹ̀sìn. Mímọ̀ tó máa tó jọ sí. Àmì àti ẹlọ́jọ́ yìí. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa ashabihi wa sallam. Ọlọ́run wọlé àsàlátù tí mo ṣe bàbá wa alákàlẹ̀ ẹ̀ ní kánjú. Amina. Olúwa wọn máa jẹ tẹ́. Olúwa wọn máa jẹ tí. Olúwa wọn máa jẹ kàbùkù. Yàrá bí màmá jẹ kánjú. Olúwa